Hello ẹ̀yin èèyàn mi, ó ga o. Tábálà ní wí, a rí nǹkan tó kà màmá tá gbọ́dọ̀ sọ jáde. Ẹ ṣe gan. Ẹ lísìn dáadáa o. Ṣé rí ilé ayé yìí tá wà yìí? Ẹ jẹ́ kí a máa ṣe dáadáa. Wọ́n lẹ́nìkan Làbáíkà ní gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ kó ní appointment government Kwara State ní Kwara State Governor's Office. Wọ́n ló ní appointment àṣà Tinubu ló ṣe fún nọ́mbà post. Wọ́n ní Kwara ẹ̀ kó máa ń kọrin gan. Olórin ẹ̀mí ni, olórin ẹ̀mí àwọn Muslim. Ṣé àwọn tó tún gbọ́ Ọlọ́run gbọ́ dáadáa tó ń farajì tó born again Muslim ni àwọn eléyìí. Ó dẹ̀ jẹ́ olórin. Wọ́n ló sọ wípé for the past 1 year and 7 months tó ti gba appointment sí Kwara State government, wọ́n san salary fún. Mo rò pé wọ́n gbà fún àwọn artist tó wọ́n máa fẹ́ ní event tó wọ́n fẹ́ ṣe fún celebration fún government. Òun ló wà ní position láti máa kọrin fún wọn. Akọrin ẹ̀mí fún wọn. Muslim department ló ń wà. The Muslim music department ló ń wà. So at the end of the day wọ́n ní láti ìgbà tó wọ́n lóun ló sọ òun ló sọ inú ara ẹ̀ sọ pé òun fẹ́ retire, bó tiẹ̀ ti retire ni lóun fẹ́ resign ni. Ó lóun fẹ́ resign nítorí pé ó ti sú òun ò fẹ́ ṣe òun. That is kíni ń jẹ́ the part tán fún ní ilé iṣẹ́ yẹn. Òun kàn ń gba salary. Òun ò ṣe appointment mọ́. Òun ò ṣe political appointment. Òun fẹ́ resign nítorí pé òun kàn ń gba salary. Níbẹ̀ tí ṣé ti gbọ́rú nǹkan bẹ́ẹ̀. Kí èèyàn dédé sọ pé òun fẹ́ resign, òun ò ṣe mọ́. Láti ìgbà tóun ti wọ ibi iṣẹ́ yẹn 1 year and 7 months pé òun perform, gbogbo talent òun ti ń lọlẹ̀. Ó lóun ò ṣe appointment mọ́ without doing nothing. Tó bá tẹ̀ jẹ́ pé wọ́n ti gbé iṣẹ́ fún, ó yá gbà ó. Lọ sí program eléyìí, lọ sí program. Kò ṣiṣẹ́, kò ṣàbọ̀. Wọ́n kàn san salary fún. Ó kàn ń gba salary ni. Ó kàn ń gba salary. Ó dà pé ó ní ìbẹ̀rù Ọlọ́run. Ọlọ́run fún un ní talent pé kó fi máa yin òun, kó fi máa káàkiri máa sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ó wá di pé wọ́n á pa á lẹ́nu mọ́. Bí ìgbà tó ń pààyàn lẹ́nu mọ́. Pé tí n bá gbọ́ pé kó lọ yin Ọlọ́run, pé wàá rògo. Ó dàbí pé ẹ̀mí ti fi ara hàn. Ó ti sùn, ó ti lálàá. Ọlọ́run ti fara hàn pé ó fi tìtorí owó, ó silence ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kó máa pín káàkiri. Ìwọ wá fi tìtorí owó. Ó yá Ọlọ́run ti dẹ́rù bà tó sọ pé tó bá yá tètè lọ kéde iṣẹ́ tí mo rán ẹ. Bẹ̀rẹ̀ sí ní máa polongo ẹ̀. Ó wá lọ jókòó ní appointment kan. Tinubu fún ẹ lá appointment. Tó bá fẹ́ jẹ gbà, ó jẹ́ yá tètè sá kólóbá kó padà sídi iṣẹ́ tí mo rán ẹ. Bó ṣe sọ náà nìyẹn. Wọ́n ní kí ló tẹ̀lé orúkọ ẹ̀ náà? Wọ́n ní Ibrahim Làbáíkà, olórin ẹ̀mí Muslim. Mi ò mọ̀ pé àwọn Muslim tí máa ń born again gidi gan bíi ti Christian tó yìí. Ó tán o. Wọ́n ní bó ṣe retire nìyẹn, ó ti resign pé òun ò ṣe mọ́. Ó fi iṣẹ́ wọn lẹ̀. Wọ́n ní bí àwọn sójà ṣe bẹ̀rẹ̀ sí ní àwọn sójà, àwọn militaries, àwọn ti gbogbo àwọn forces pé ṣe náà lọ resign pé àwọn ò ṣe mọ́ lọ́dà Tinubu. Gbogbo appointment tí Tinubu fún gbogbo wọn níṣe náà lọ ń retire. Wọ́n ò fẹ́ forí gbègùn. Mi ò blame wọn. Wọ́n ò fẹ́ forí gbègùn, wọ́n ò dẹ̀ fẹ́ forí gbèpè. Torí èpè ti pọ̀ jù. Ìjọba Tinubu wọ́n ti ṣẹ́ èpè. Èpè ọmọdé, èpè àgbà. Oh my God! Ẹ̀jẹ̀ ti ń rùn, àdàbí ti ń dá ẹjọ́ fún àwọn political appointment onírọ́. Torí àwọn onírọ́ ni irọ́ náà kàn pàjọ síbẹ̀. Nǹkan tẹ́rù ṣe bá Màláíkà ni, àbí Làbáíkà pé òun kẹ̀
Ilésanmí ó dùn joyè lọ, ẹni ẹlẹ́ni ṣe ya resign ni. Wọ́n láwọn sójà, wọ́n ní gbogbo àwọn sójà náà wọ́n ní bọ́n ṣe ń retire ni, páwọn ò ṣe mọ́. In as much pé ìjọba Tinubu làwọn wà, àwọn kẹ̀, àwọn ò fẹ́ forí gbègún, àwọn ò fẹ́ gbèpè lọ sọ́dọ̀ àwọn ọmọ wọn, wọ́n lọ gbé képè lọ bá àwọn ọmọ wọn níbi tán wà. Ọlọ́run ò ní jẹ́. Torí ẹ̀ náà ṣe àwọn eléyìí mọ̀ wọ́n ara wọn, ẹ̀rù bà wọ́n. Bẹ́ẹ̀ náà ni gbogbo everybody tó ní conscience bíi ti Ibrahim Labaika, kí gbogbo wọn ṣe máa resign, kó má lọ forí gbé ègún eléégún. Ẹni bá láyà ló lè wọ̀. Bẹ́ẹ̀ tó bá sọ pé o láyà tó lọ fi ara kó èpè, wàá mọ̀ pé ibi táyà tó láyà dé, òun ló sún ẹ dé bẹ̀. Ẹ jọ̀ọ́, kẹ́ tètè mọ̀, ẹni tó bá ní ọkàn, kó yá tètè mọ̀ pé ó ní ọkàn Ọlọ́run, kó yá tètè sá fún ẹ̀mí ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀, má lọ forí gbé èpè lọ fún àwọn ọmọ ẹ̀. Kì í tiẹ̀ ṣe ìyẹn nìkan. Wọ́n nígbà ibi tó wá ń pa gbogbo àwọn ọmọ Nàìjíríà sí. Wọ́n nígbà tó fẹ́ wọlé, bàbá Tinubu, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin. Ẹ̀yin ò gbọ́ orin yẹn ni. Bí Tinubu bá di president o, ebi ń pa wá kò ní sí yẹn mọ́. Bí Tinubu bá di president o, ara yóò máa rọ gbogbo wa. Pé ara máa rọ gbogbo wa. Ṣó tó àbùkù? Kí ni bàbá Tinubu bọ́ sí president fún? Ǹjẹ́ ṣára rọ? Aró orókun, aró òrò adìyẹ ni Tinubu fi wá ṣe. Bẹ̀tí ń sìn àtàrà orókun àtókun àtàdìyẹ, gbogbo wọn pátápátá, adìyẹ gan ti fò. Ó lóun ti fò kúrò lórí okùn mọ́. Kí Tinubu nìkan máa fi orí ẹ̀ máa fágbọn fúnra rẹ̀. Òun ni ti Labaika o. Ó lóun ò ṣe mọ́, òun ò forí fágbọn mọ́. Kẹ́lẹ́rù gbẹ́rù ẹ̀, òun ò rẹ́rùn ọ̀ràn. Ta ló lè ṣe irú ẹ̀? Ta lẹni tó lè ṣe irú ẹ̀ ní nǹkan tí Labaika ṣe? Labaika ò káre o. Ọlọ́run á túbọ̀ máa ràn ẹ́ lọ́wọ́ o. O ò ní ṣìṣe mọ́ o. Ó máa tẹ̀síwájú kó lọ máa ṣiṣẹ́ Olúwa tọ́lọ́run ẹ̀. Torí pé Ọlọ́run, torí ó ti mọ̀ pé tóun bá dé ọ̀dọ̀ Ọlọ́run, ó ní ẹjọ́ rẹpẹtẹ láti rò fún Ọlọ́run àti láti answer gbogbo query. Fódìdí 1 year and 7 months tó dẹ̀ tilẹ̀kùn mọ́ ló gbowó. Ó ti rí pé owó yìí pé iná ni. Tóun bá continue tó ń jẹ ègún burúkú, iná lòun ń jẹ, kó má lọ para ẹ̀. Torí ẹ̀ lẹ́ni ṣe ya ṣe resign tó padà sílé tó lọ bá àwọn ọmọ ẹ̀. Ẹ rí pé orí ẹ̀ pé gan. Labaika kú oríire o. Ó lọ fi orí fá ègún eléégún. Ọlọ́run ti yọ ẹ́. So Tinubu tó di president tán sọ pé ebi ò ní pa wá. Tinubu yẹn wá bẹ̀rẹ̀, ṣẹ́rù ò tiẹ̀ bà yín ni? Gbogbo ẹ̀yin tẹ́ wà London appointment Tinubu. Ṣẹ́rù ò bà yín? Ẹ tó bá yìí kù tó fẹ́ forí gbèpè kó continue. Bọ̀bọ́ yìí fast, ó break record everybody. Ó break record. Labaika, ó kú iṣẹ́, ó ṣe gan ni. Ọlọ́run á túbọ̀ ràn ẹ́ lọ́wọ́. Nǹkan tó rí tó fi tètè resign, wò lágbára Ọlọ́run. Ọlọ́run máa bùkún, owó ẹ̀ máa yarọ ju bẹ́ẹ̀ lọ lágbára Kristi. Èlò náà ń san fún ẹ. Ó lóun kàn máa jókòó sọ́fíìsì. Tóṣù bá parí, máa sanwó. Tóṣù bá parí, á san. Wọ́n ládàbí ó já ojú èpè. Ó lọ jókòó láì gbé láì fà because of it. Mélòó gbogbo wọn. Mélòó gbogbo wọn bẹ́ẹ̀ ní appointment tó ń ṣe. Political gbogbo wọn kóra wọn jọ sọ́ọ̀, wọ́n ń gbowó. Owó ègún, gbogbo owó èpè, gbogbo owó àbámọ̀, wọ́n kàn ń jẹ. Kì í ṣe Tinubu náà ṣe pè fún. Pípù yẹn ṣe ń ran Tinubu bẹ́ẹ̀ náà ló ń ran gbogbo àwọn tó fèrú wọlé tí Tinubu fèrú. Ó ti mọ̀ pé òun nìkan ò fẹ́ jẹ inú ìyà yẹn. Ó yá tètè bẹ̀rẹ̀ sí ní pé appointment fún gbogbo wọn. Ló ń pè fún gbogbo wọn. Ọlọ́run á máa gbà yín ẹ̀yin tó kù. Ọlọ́run á yọ yín jáde kúrò nínú àjàgà Sátánì tí gbogbo yín lọ kóra yín sí nínú appointment Tinubu. Ẹ̀yin èèyàn wa, nǹkan tẹ́ bá rí, kẹ́ bá wa dá sí, kẹ́ dẹ̀ bá wa share, kẹ́ bá like ẹ̀, kẹ́ dẹ̀ wá subscribe. That is just it. Because ìjọba àwọn APC, ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀, ó máa ké nílé ẹnì kankan wọn. Gbogbo àwọn tó ń ṣe búburú, tó tún fẹ́ bí pa wá ní
etí pinnu mo bá di president bí mà àṣé ọ̀rọ̀ kìíní ìdàkejì náà sọ fún wa. Ẹ̀yin èèyàn wa ẹ ṣé o, ẹ tún tẹ́tí sí wa. Bye.